ènìyàn ló mọ Ishmaeli gẹ́gẹ́ bí ọmọ tí kò yẹ kó wáyé. Ṣé ó jẹ́ àṣìṣe? Ṣé ó jẹ́ ìyọnu? Tàbí ṣé ó jẹ́ apá kan nínú ètò tí ó jinlẹ̀ ju èrò ènìyàn lọ? A mọ Ísákì, a mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọ ìlérí, ṣùgbọ́n Ishmaeli la fi sí ìhà òkùnkùn nínú ìtàn. Ṣùgbọ́n nígbà tí a bá wò ó jinlẹ̀, kí ni ìdí tí Ọlọ́run fi rán áńgẹ́lì sí Ágáì ní aginjù nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀? Kí ni ìdí tí Ọlọ́run fi ṣèlérí láti sọ ọ́ di orílẹ̀-èdè ńlá? Lónìí, a kì í ṣe olùgbọ́ lásán, a jẹ́ olùṣèwádìí láti inú Bíbélì dé orí àwọn ìwé ìtàn àtijọ́. A ó tú àṣírí ohun tí ọ̀pọ̀ ènìyàn kò mọ̀ nípa ọkùnrin akíkanjú yìí. Ọlọ́run pe Ábúráhámù, ó fún ní ìlérí, ìran rẹ̀ yóò pọ̀ bí iyanrìn. Ṣùgbọ́n ìṣòro kan wà, àkókò. Ọlọ́run sọ ọ́, ṣùgbọ́n kò ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìlérí yìí padà di ìdánwò fún Ábúráhámù. Sárà bẹ̀rẹ̀ sí rò pé bóyá Ọlọ́run nílò ìrànlọ́wọ́. Èyí ni ibi tí gbogbo nǹkan ti yí padà. Ènìyàn gbìmọ̀ nígbà tí Ọlọ́run kò tíì sọ̀rọ̀. Ká tó mọ ohun tí ó ṣẹlẹ̀, Ágáì ti wọlé. Bíbélì pè Ágáì ní ẹrú Íjíbítì, ṣùgbọ́n ìwé ìtàn àtijọ́ sọ nǹkan tí ó dẹ́rù bà wá. Ágáì kì í ṣe ẹrú lásán tí wọ́n rà ní ọjà. Orúkọ rẹ̀ túmọ̀ sí Ágà, èyí tí ó jẹ́ pé èyí ni èrè mi. Nígbà tí Ábúráhámù àti Sárà lọ sílẹ̀ Íjíbítì, tí Ọlọ́run sì dẹ́rù bà Fáráò nítorí Sárà, Fáráò rí pé Ọlọ́run tòótọ́ ni Ábúráhámù sìn. Fáráò wá fún Ábúráhámù ní ìkan nínú àwọn ọmọ rẹ̀ obìnrin tí í ṣe Ágáì gẹ́gẹ́ bí ẹrú ọba. Èyí túmọ̀ sí pé Ishmaeli ní ẹ̀jẹ̀ ọba Íjíbítì nínú iṣan rẹ̀. Èyí ni ìdí tí ó fi jẹ́ wípé nígbà tí Ishmaeli dàgbà, ó rọrùn fún un láti di olórí àwọn ọmọ aládé 12. Nínú àwọn ìwé ìtàn àtijọ́, a sọ pé Ishmaeli kọ́ láti ìgbà kékeré láti di ọmọ ogun. Ó kọ́ bí a ṣe ń jagun, ó kọ́ bí a ṣe ń gbé pẹ̀lú ìjà, ní aginjù, ní ìrora, ní ìyapa. Ó dàgbà kúrò lọ́dọ̀ bàbá rẹ̀, kò rí ìfẹ́ tí Ísákì ní, kò ní ìlérí tí Ísákì ní. Ó ní ohun kan tí kò wọ́pọ̀, ìfaradà. Bíbélì sọ nínú ìwé Genesis orí 21 pé Ishmaeli ń fìràn Ísákì. Kí ló ṣẹlẹ̀ gan-an? Àwọn ìwé ìtàn Hébérù sọ pé kì í ṣe ọ̀rọ̀ eré ọmọdé lásán. Ishmaeli gẹ́gẹ́ bí ọmọ ogun àti tafàtafà, ó ń sọ̀rọ̀ nípa ogún ìní. Gẹ́gẹ́ bí àṣà ìgbà náà, ọmọ àkọ́bí ló ní ìpín méjì, ṣùgbọ́n Ísákì ni ọmọ ìlérí. Èyí kì í ṣe ìjà láàrin ènìyàn méjì, ó jẹ́ ìjà láàrin iṣẹ́ ọwọ́ àti ìfẹ́ Ọlọ́run. Ágáì àti Sárà kàn jẹ́ àwòrán ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí. Nígbà tí Ágáì sá lọ sí aginjù, ó rí Ọlọ́run. Ó pe Ọlọ́run ní El Roi, Ọlọ́run tí ó rí mi. Èyí ni ìgbà àkọ́kọ́ nínú ìtàn ènìyàn tí obìnrin kan yóò sọ Ọlọ́run ní orúkọ tuntun. Láti inú ìwé àwọn ìtàn mìíràn, a rí pé aginjù yẹn kì í ṣe bí ahoro lásán. Ó jẹ́ ibi tí Ishmaeli ti kọ́ nípa agbára ìdúró de ara ẹni. Ishmaeli dàgbà, ó di tafàtafà nígbà tí Ísákì ń gbé nínú àtíbàbà lọ́dọ̀ Ábúráhámù bàbá wọn. Ishmaeli ń kọ́ bí a ṣe ń borí nínú ìpọ́njú. Ẹ̀kọ́ tó jinlẹ̀ nìyí. Ọ̀pọ̀ ènìyàn rò pé Ishmaeli kórìíra Ísákì títí ayé, ṣùgbọ́n nínú ìwé Genesis orí 25 ẹsẹ̀ 9 sọ wípé Ísákì àti Ishmaeli àwọn ọmọ rẹ̀ sì sìn sínú ihò àpáta Makpela. Báwo ni Ishmaeli ṣe mọ̀ pé bàbá rẹ̀ kú? Báwo ni ó ṣe dé ibẹ̀ láti aginjù? Àwọn ìwé ìtàn àtijọ́ sọ wípé Ábúráhámù kò dẹ́kun láti máa bẹ Ishmaeli wò. Ishmaeli kò sọnù nínú ọkàn Ábúráhámù. Èyí fi hàn wá pé Ọlọ́run lè ya àwọn ènìyàn sọ́tọ̀ fún iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ìfẹ́ kò gbúdọ̀ kú. Kí ni àṣírí yìí fún wa lónìí? Ishmaeli ni àwòrán òfin. Bí o bá gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́ nínú ètò ayé rẹ, ó bí Ishmaeli.
Ísákì ní àwòrán oore ọ̀fẹ́, ó ń dé nígbà tí agbára bá tán, ṣùgbọ́n rántí èyí, Ọlọ́run bùkún Íṣmáẹ́lì nítorí orúkọ Ábúráhámù. Èyí kọ́ wa pé Ọlọ́run kì í gbàgbé ẹ̀jẹ́. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, ìbùkún rẹ̀ yóò tẹ̀lé ìran rẹ, àní àwọn tí o rò pé wọ́n jìnnà sí ìjọba Ọlọ́run pàápàá. Ìtàn Íṣmáẹ́lì kọ́ wa pé Ọlọ́run rí ẹni tí ayé kọ̀, ó rí ẹni tí ayé lé kúrò nínú ilé nítorí àṣìṣe ẹlòmíràn. Íṣmáẹ́lì kò jẹ̀bi àṣìṣe Ábúráhámù àti Sárà, ṣùgbọ́n ó rí àánú gbà. Ṣé o mọ̀ pé ìwọ náà ní ìlérí kan tí ayé kò lè dí lọ́wọ́? Wo ìgbésí ayé rẹ. Ṣé o ò ní Íṣmáẹ́lì kan? Ìpinnu tí o ṣe ní ìyára, ohun tí o dá nítorí pé ò ń kánjú, ọ̀nà tí o gbà láì béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀ wa ni, ṣùgbọ́n ìrètí wà. Ọlọ́run lè tún ọ ṣe, ó lè ṣàtúnṣe ìtàn rẹ, ṣùgbọ́n ó tún fẹ́ kó o kọ́ ẹ̀kọ́ látara ìtàn yìí. Nítorí náà, ní gbogbo ìgbésí ayé rẹ, má ṣe jẹ́ ẹni tí ń ṣẹ̀dá Íṣmáẹ́lì nígbà tí Ọlọ́run fẹ́ fún ọ ní Ísákì. Tí o bá fẹ́ àwọn àṣírí Bíbélì tí kò wọ́pọ̀, tẹ subscribe báyìí, fọwọ́ sí like, fi ìtàn yìí ránṣẹ́ sí àwọn ẹlòmíràn nítorí àwọn ìtàn wọ̀nyí kì í ṣe ìtàn lásán, wọ́n jẹ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀.